Salamu alaikum wa rahmatullah wa barakatuh. Wọ́n kí gbogbo wa a kú àtàárọ̀, kò ní sú wa, kò ní rẹ̀ wá, àánú Ọlọ́run yóò sì máa wà nínú ayé wa. Agbẹ́sìnga àgbáyé, ẹ ti mọ̀ pé tí n bá ti dé báyìí, kíláàsì la wà, ẹ̀kọ́ la wá kọ́ nípa ìlànà nínú ayé, báwo la ṣe ní jì sọ́fìn. Ẹni tó ti jì sọ́fìn, báwo ló ṣe fẹ́ kóra rẹ̀ yọ kúrò nínú ọ̀fìn tó wà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló bọ́ sínú ọ̀fìn látara ohun tí ò fi ọkàn sí. Àìmọye ènìyàn ló jẹ́ pé inú ìṣòro tó wà, òun fún ara rẹ̀ ò fọkàn sí pé ibẹ̀ ni ìṣòro ti ń dé wá bá òun. Gbogbo ìwọ tí o bá ń rí fídíò yìí, dákun bá mi share rẹ̀, bá mi like, ṣàdúrà fún wa, kọ́wọ́ ayé má bà wá, ká má bọ́ sọ́wọ́ lọ́wọ́. Ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ lónìí ó pọ̀, ṣùgbọ́n ẹ bá mi pe gbogbo àwọn ọkùnrin àti obìnrin tó ṣe wípé wọ́n ní challenges kan tàbí ìkejì. Ẹ jọ súnmọ́ bí. Níbo ni wọ́n ti mọ̀ tí challenges ẹ ti wá? Tó bá dọ́dọ̀ lágbájá, ọ̀dọ̀ àfà, wọ́n náwọn ayé ló wà ń di ọ̀rọ̀ rẹ̀. Bó bá dọ́dọ̀ wòlíì, wọ́n á ní ayé ló wà ń di ọ̀rọ̀ rẹ̀. Bó lọ sọ́dọ̀ babaláwo, wọ́n á ní ayé ló wà ń di ọ̀rọ̀ rẹ̀. Tàbí kọ́ tiẹ̀ sọ pé ọmọ ẹlẹ́gbẹ́ ni ẹ́ pẹ̀lú. Àmọ́ àìmọye nǹkan ló lè fi ìyà jẹ ènìyàn, tó ṣe wípé ó yàtọ̀ gidigidi sọ̀rọ̀ wípé ayé ni o, ẹgbẹ́ ni o, kinní kan ni. Nínú àwọn nǹka ohun tí mo fẹ́ kà kalẹ̀ yìí, ó ń bẹ nínú obìnrin náà, ó ń bẹ nínú àwọn àgbà náà bákan náà, àwọn lọ́tí ẹ̀ pọ̀ jù. Ṣùgbọ́n èyí tí n bá ti kà kalẹ̀, tí ó rí àwọn obìnrin mẹ́fà kan wà, ọkùnrin mẹ́fà kan wà, tó ṣe wípé ẹ̀dá ò gbọdọ̀ fẹ́ nínú ayé rẹ̀. Tó bá lọ gbìyànjú ipò fẹ́ wọn, ẹ̀dá yẹn máa padà sunkún débi wípé tí ò bá pokùnso. Àkọ́kọ́ nínú ẹ̀dá ènìyàn tó gbọdọ̀ fẹ́, mo fẹ́ kó máa bá mi dìímú. Tá bá wá ń sọ̀rọ̀ nípa ìfẹ́, a fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó fẹ́ fẹ́. Àkọ́kọ́ ipò bá ṣe àyẹ̀wò, ìwọ fúnra ara rẹ, àyẹ̀wò máa ṣiṣẹ́ in spiritual, á sọ díẹ̀ fún ẹ nínú physical. Àmọ́ wọ fúnra ara rẹ, o gbọ́dọ̀ ṣọ́ physical ohun tójú rẹ rí. Lára rẹ̀ nìyá tó bí ọkọ rẹ àbí ìyá ìyàwó rẹ. Lára rẹ̀ ni kí ni àìsàn wo ni wọ́n sìn nínú ẹbí yẹn, lára ohun tó gbọ́dọ̀ ṣọ́nù. Lára rẹ̀ òun náà ni wípé nínú ìrìn àjò tó fẹ́ bá rìn, ìjẹ́ ìṣẹ̀mí ẹ̀yin méjèèjì, ìjó lè wáyé pọ̀. Bá mi share fídíò yìí. Bó bá rí pọ́rọ̀ tí mò ń sọ yóò bá tiẹ̀ wúlò fún ọ, ó ṣe ṣàánú àwọn tó wà nínú ìgbèkùn, ìwọ náà fi ṣiṣẹ́ Ọlọ́run, ìwọ náà bá mi share rẹ̀. Gbogbo wọn tó bá mi share rẹ̀, ò ní rí dààmú, ìdààmú ò ní rí ẹ, ọlá ti tóbi Ọlọ́run. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mi, tẹ bá rí tọ́pìkì yìí, mo ní àlàyé nípa obìnrin alájọgún. Àwọn obìnrin wo ló ń pè bẹ́ẹ̀? Ohun tó fẹ́ jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí wá ni wípé mo post fídíò kan, àmọ́ mẹ́sẹ̀jì ti pọ̀ jù lórí mẹ́sẹ̀jì yìí nípa obìnrin alájọgún. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ mínì rẹ̀. Tó bá sì sọ pé obìnrin alájọgún, ó túmọ̀ sí obìnrin àgbà. Tó bá pè ọ́, tó sọ fún yín pé ìyàwó rẹ̀ alájọgún ni o, ó túmọ̀ sí kí ni o, obìnrin àgbà. Àkọ́kọ́ nínú obìnrin àgbà tó burú jù láyé alájọgún wà. Ó lè ní ọ̀yàyà, kódà inú ẹwà ló máa ń gbé. Ó lè fi ìwà kó fi bo gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ mọ́lẹ̀. Ṣùgbọ́n má jẹ́ ń parọ́ tàn ẹ́ jẹ. Obìnrin tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí,
wọ́n máa mọ̀ra wọn. Méjì ni wọ́n, ìkejì ò dẹ̀ kí mọ̀ra rẹ̀. Àkọ́kọ́ ẹni tó máa mọ̀ra wọn làwọn ẹni tó mọ̀ra wọn gẹ́gẹ́ bí àgbà. Ẹ fàdúrà ràn wá lọ́wọ́ ká má bọ́ sọ́wọ́ lọ́wọ́, torí pé àṣírí tó pamọ́ la fẹ́ máa tú síta. Gbogbo wọn tí o bá wà ní ojú platform, gbìyànjú jẹ́ káyé jẹ́ àǹfààní fídíò tí mò ń ṣe yìí. Àti wọ́n tó bá ń padà rí, mo bẹ̀ ọ́, ayé ń bẹ nínú ìṣòro. Àwa tá a jókòó ilé àṣírí la mọ̀ yí pé ayé ń bẹ nínú ìṣòro. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò ẹ̀dá ò ní lè sọ síta, nítorí pé tó bá ṣe pé kìlọ̀ ti wá síwájú, tàbí tí kìlọ̀ bá wá, ìmísí lè dé lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n ká máa yìn láì ti ara wa, nítorí àwọn obìnrin míì onínàbì, àwọn ọkùnrin míì oníṣìnà. Tá bá wá ń sọ̀rọ̀ eléyìí, àwọn ìṣẹ̀mí yìí kò sí nínú wípé bóyá kádàrá mi dàbí ò dá o. Àfọwọ́fà ló máa ń sábà fa àwọn nǹkan báyìí. Tá bá wá fẹ́ sọ̀rọ̀ nípa obìnrin alájọgún, ẹ tẹ̀lé mi ká lọ. Àwọn obìnrin yìí wọ́n máa ń rẹwà, wọ́n sì máa ń fine lóòótọ́. Àmọ́ àwọn obìnrin wo là ń pè bẹ́ẹ̀? Àwọn lóbìnrin àgbà. Àgbà tó àwọn obìnrin yìí bá jẹ́, àwọn dìdì ni wo nìyẹn? Àwọn àgbà táwọn obìnrin yìí bá jẹ́, àwọn àgbàlagbà ló máa ń tì wọ́n. Wọ́n máa ń tì wọ́n sọ́kùnrin. Tí bá tó rí tẹ́ sílẹ̀kùn bẹ́ẹ̀ yẹn máa ní problem. Gbogbo ojú tó wò mí má bínú. Obìnrin àgbà àkọ́kọ́ ni wípé àwọn obìnrin yìí, àwọn àgbàlagbà máa ń tì sí ọkùnrin. Ó wà nù ọkùnrin bẹ́ẹ̀ náà tó ṣe wípé àwọn àgbàlagbà tó máa jẹ́ apadà àbí agbédà àwọn àgbà nínú ẹgbẹ́ tó máa ń tì sí obìnrin. Irú àwọn obìnrin wo ló máa ń tì sí wọn? Irú ọkùnrin wo ló máa ń tì irú àwọn ẹ̀dá báyìí sí? Àkọ́kọ́, obìnrin tó bá fẹ́ràn ṣìnà, tó fẹ́ràn ọkùnrin púpọ̀ jù, ó máa ń tì sí wọn. Reason is that ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti lọ fi ẹjọ́ rẹ̀ sùn. Tó bá dẹ̀ lọ fi ẹjọ́ ọkùnrin sùn tàbóbìnrin, ó máa ń ti àwọn ìránṣẹ́ yìí sí wọn wípé ìwọ arún ẹ lọ bá lọ́kọ lẹ́kọ̀ọ́. Àwọn míì inú wọn go kì í ní fámìlì nínú ayé. Bẹ́ẹ̀ ni, àwọn míì inú wọn kì í ní ẹbí. Ṣùgbọ́n jọ́ tó bá sọ pé o fẹ́ lọ rí ẹbí ọkọ rẹ àbẹ́bí ìyàwó rẹ, àwọn náà ni wọ́n á ti ṣe ìpàdé. Wọ́n á ti sọ pé òkè lágbájá ìyá ẹgbẹ́ ìyá kinní kan, ẹja lọ ibi báyìí ní ẹja lò. Ìsínjú ló máa padà lò fún ẹ lórí ilé tó wọ̀, ilé wọn ló wá. Wọ́n á wá lo ìsínjú, wọ́n á lò fún ọ. Kò wá sọ́jọ́ tó o bá ṣe tán ipò fẹ́ lọ kí wọn, ó máa bá wọn bẹ̀ gẹ́gẹ́ bó ṣe fi wọ́n sílẹ̀. Àwọn obìnrin ìní ni wọ́n pè ní alájogún. Àwọn obìnrin tágbà máa ń ránṣẹ́ sí ènìyàn. Tágbà bá wá rán obìnrin tàbọ́kùnrin kan ṣẹ́ sí ènìyàn, iṣẹ́ wo ló fẹ́ jẹ́ kó ṣe inú ayé ẹ̀? Irú àwọn ẹ̀dá báyìí tó fẹ́ ránṣẹ́ sí, wọ́n máa ń rán wọn ṣẹ́ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn, láti fi dá lámọ̀rí àbí láti fi fọ́ ojú vision, ojú ríran, láti lè fi bàjẹ́. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì, wọ́n máa ń rán sí àwọn ológo láti lè fi ba ògo yẹn jẹ́. La ṣe máa ń sọ wípé kíyèsí, gbogbo ejò kọ́ ni jíjẹ, gbogbo ẹṣin kọ́ lẹ̀dá máa ń gùn. Tó bá fẹ́ gun ẹṣin, ó ṣe ronú sí kó tó gùn. Ìgbésẹ̀ èyí tó fẹ́ gùn yìí ṣó kò ní jẹ́ àkóbá fún ẹ. Tó o bá ń gbádùn mi, bá mi share program yìí. Bá mi invite àwọn èèyàn, jẹ́ kó jàǹfààní ẹ̀. Àánú Ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ̀. Mi ò lè sọ nípa alájogún tán, ṣùgbọ́n kí n brief ẹ̀ fún àlàyé
fáwọn ẹni tí wọ́n béèrè nípa rẹ̀ lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni tó bá ṣe pé obìnrin lójú oníṣìnà ó máa ń ti ọkùnrin alájogun tì. tírú obìnrin bẹ́ẹ̀ bá wá ní owó kó jẹ́ Dangote, bó bá ṣe ní owó yẹn bẹ́ẹ̀ ló ṣe máa wálẹ̀. lẹ ṣe máa ń gbọ́ pọ̀lọpọ̀ ẹ̀dá tó ṣe pé wọ́n ní owó ní àná, at the end of the day ọmọ ẹ padà rí pé wọn ò ní mọ́ lórí ìdí kan àbí ìdí kejì. ìmí ò tiẹ̀ ní ìdí kankan rárá, á kàn mọ̀ wípé òun padà di ẹni tí ò ní mọ́ ni, tí ó fi ta mọ́tò kíní, tí ó fi ta kejì, tí ó ta kẹta. tó bá wá ti rí pé òun ti rọ̀nù ẹ̀ dáhùn tán, yóò wá filẹ̀, yóò lọ. èmi sì lè má lọ, yóò dúró wípé ṣé o ti tán, ó kú kí n gba ẹ̀mí ẹ̀. àwọn eléyìí máa ń jẹ nírun ni lára obìnrin tàbí ọkùnrin tẹ́dá ò gbọdọ̀ fẹ́ ní ayé. lára wọn nìyẹn, àkọ́kọ́ nù. torí pé mi ò fẹ́ pẹ́ lórí òtò, mo ṣe kí n máa gé pépèpé. ẹlẹ́ẹ̀kejì, eléyìí máa fọ́n sílé á fọ́n sóko, torí pé ó ń bẹ nínú ọkùnrin bẹ́ẹ̀, ó ń bẹ nínú obìnrin. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń pè ẹ́ lọ́mọ ẹlẹ́gbẹ́, ọmọ ẹlẹ́gbẹ́. tó bá máa wá sọ wọn lẹ́lẹ́gbẹ́ omi ní ẹ̀, ọmọ omi ní ẹ̀. púpọ̀ nínú ìránṣẹ́ ẹgbẹ́ láyé tó jẹ́ èmèrè, wọ́n pọ̀ lóòótọ́, àmọ́ àwọn kan bẹ́ẹ̀ tó ṣe pé ọkùnrin ò gbọdọ̀ pàdé, bẹ́ẹ̀ ni obìnrin ò gbọdọ̀ pàdé wọn. ló fi jẹ́ pé ẹ lè débì kan àbí kẹ́ ẹ mú ìyàwó yín lọ síbì kan, àwọn tó ń ṣe àyẹ̀wò especially àwọn ọlọ́ṣun, wọn ò ní sọ fún yín pé ẹlẹ́gbẹ́ kinní kan lélẹ́yìí, ẹlẹ́gbẹ́ kinní kan. wọ́n lè sọ pé ẹlẹ́gbẹ́ lọmọ níyàwó tó fẹ́, ẹlẹ́gbẹ́ níyàwó tó fẹ́, ọmọ mi ẹlẹ́gbẹ́ lọkọ tó fẹ́. kàkà kí wọ́n sọ orú ẹgbẹ́ tó wà, wọn ò ní sọ, àyàfi tó bá jẹ́ pé ó fẹ́ fi jẹun ló kù. ẹ jẹ́ n wá jẹ ayín tán, nínú àwọn ẹgbẹ́ tó burú tó gbọdọ̀ pàdé, lára ẹ̀ lẹgbẹ́ àkìtàn wà. ó ń bẹ nínú ọkùnrin, ó ń bẹ nínú obìnrin. ẹgbẹ́ alákìtàn, àwọn ẹgbẹ́ yìí mẹ́ta ni wọ́n. ẹgbẹ́ ìrókò, ẹ gbọ́, àti ẹgbẹ́ àwọn yìí tí mò ń dárúkọ yìí, wọ́n ń bẹ nínú ọkùnrin, wọ́n ń bẹ nínú obìnrin o. mo ò lérò pé àwọn èèyàn wà lóyún ojú screen yìí tí wọ́n ń gbọ́ mi dáadáa. tẹ bá wà ń bẹ, ẹ bá mi tẹ love, ẹ bá mi tẹ like, ẹ bá mi comment, ẹ bá mi share program yìí. ẹ rí pọ́rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ àṣírí ni, kọ́wa yìí má kà wá. obìnrin ẹgbẹ́ ìrókò, òun ló pọ̀ jù nínú ayé, nítorí pé ìránṣẹ́ ẹ̀mí òkùnkùn ni wọ́n jẹ́. àwọn míì jẹ́ ìránṣẹ́, èmi lè wà tó jẹ́ pé bẹ̀rẹ̀ tẹ́ bá kọ́kọ́ pàdé ara yín yóò ti àánú wá. tó bá ti di wípé ẹ ti mú ìrìn àjò yín, ẹ ti fẹ́ máa dé àárín, ó lè bímọ fún ẹ, èmi sì lè má bímọ. lórí wípé ẹ̀ ń wá ọmọ, ibẹ̀ lẹ́nu ná gbogbo last card yín sí. kódà obìnrin mìíràn kò kí ń mọra rẹ̀ yí pé ẹgbẹ́ alákìtàn àbí ẹgbẹ́ ìrókò lòun tàbí ẹgbẹ́ agijù. àwọn ẹgbẹ́ yìí wọ́n máa ń burú nítorí pàlùjọ̀nù ló máa ń bí wọn. láti máa ń sọ fún aláboyún wípé ṣọ́ra àti jáde lọ́sàn-án, ṣọ́ra àti jáde lóru ọ̀gànjọ́, nítorí pé àwọn àsìkò gbà yìí làwọn kinní yìí máa ń ṣiṣẹ́, lọ́ máa ń try láti ṣiṣẹ́. àwọn tí wọ́n bá wá bí sáyé, tó bá kúrò nínú agijù, tí wọ́n bá wá ń bọ̀ wá sí inú ayé, wọ́n á pàwọ̀dà, wọ́n á di èèyàn. tó bá di ènìyàn tán, ẹni tí wọ́n fẹ́ jẹ́ kó lọ discipline, sẹ́ńtà ọ̀dọ̀ ẹni yẹn ló máa lọ. bẹ́ẹ̀ ni yóò bá ṣe sí, yóò ṣe sẹ́ni yẹn. a ní kó sí páńpẹ́ abo, a sì ní kó sí páńpẹ́ akọ, a ní kó sí páńpẹ́ ayé àti èṣù.
bá mi tẹ àmì gbogbo ojú tó ń wò mí. Ó wá pọ̀ nínú àwọn obìnrin tó ń bẹ ńta lónìí, ó pọ̀ la fi sọ wípé tó bá fẹ́ bí friend tàbí o fẹ́ fẹ́ yàwó, o fẹ́ fi ọkọ àbò fẹ́ bí friend ọkùnrin, kọ́kọ́ ṣe ìwádìí ìjìnlẹ̀ èyí tó ṣe wípé yóò fi ẹ́ lọ́kàn balẹ̀ tó fi jẹ́ pé o ò ní padà di ẹni àná. Ẹlòmíì ò ní di ẹni àná, á dẹ̀ máa wà nínú ayé, ayé ò ní gbógo rẹ̀ mọ́, especially nínú àwọn guys, especially àwọn young guys wa lásìkò yìí. Tẹ máa sọ pé ẹ̀ ń kọ hip hop, ẹ̀ ń kọrin, ẹ jẹ́ celebrity. Òun ló pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn oní theatres tẹ́ ẹ gbọ́ lánàá, àwọn olórin lánàá tó ṣe wípé ẹ̀ padà gbọ́ wọn mọ́ lónìí. Àwọn ohun tí wọ́n lọ kó sí, ohun tí ó jẹ́ pé wọ́n padà lọ kó sínú páńpẹ́ wọn lẹ gbọ́ lónìí yẹn. Àní bọ́ sí páńpẹ́ ayé. Àti àwọn guys wa tí wọ́n bá tó ń pera wọn ní yahoo, tàbẹ́lòmí tó jẹ́ pé ó jí láàárọ̀ kùtùkùtù ọjọ́ rẹ̀, ọwọ́ rẹ̀ jí sówó. Kí lohun tó ń kó bá wọn tó fi ń padà wá di wípé wọ́n broke lénìí, wọ́n bọ́ sí páńpẹ́ obìnrin ni. Bẹ́ẹ̀ lẹ́rù obìnrin míì náà. Àní bọ́ sí páńpẹ́ ayé. Ohun tí mò ń ṣe yẹn, mò ń gé àwọn ọ̀rọ̀ yẹn kù sẹ́gbẹ̀ẹ́gbẹ́ kan. Ẹlòmíì lè tajà, ó lè tajà. Débi pé ọjà tó ń tà ní òun fúnra ara rẹ̀, ó tilẹ̀kùn lálẹ́ kó tó lọ. Àmọ́ gbà tí ó fi dijọ́ kejì kò bá nǹkan kan nu ṣọ́ọ̀bù mọ́, kò sì máa ẹni tó ń kó. Wọ́n dẹ̀ kó lákọ̀ọ́kọ́, wọ́n kó lẹ́ẹ̀kejì, wọ́n kó lẹ́ẹ̀kẹta, the same shop. Obìnrin àlùjọ̀nú ni, àwọn àlùjọ̀nú ló máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. Mo ti ń wọnú ìpele ẹlẹ́ẹ̀kẹta lórí ọ̀rọ̀ ni. Ìyẹn ni ti ìpele àwọn obìnrin tá a gbọ́dọ̀ fẹ́. Má fẹ́ obìnrin alájọgún, má fẹ́ obìnrin ìdí ìrókò, má fẹ́ obìnrin àkìtàn, má fẹ́ obìnrin tó ṣe wípé agìjù ni, má sì fẹ́ obìnrin ejò. Gbogbo àwọn tí mo sọ lẹ́yìn mèrè ni wọ́n, àmọ́ àlùjọ̀nú ni wọ́n. Àlùjọ̀nú òun ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ máa lọ ń kó olóṣó lálẹ́ lọ́wọ́ létà wà pẹ́ fẹ́ lọ gbé wúkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti bá olóṣó sùn tán, ló ti bá àlùjọ̀nú sùn. Wọn ò dẹ̀ mọ̀ pé ayé àwọn ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan náà, díẹ̀díẹ̀ ni. Láàárín oṣù mẹ́ta gbogbo nǹkan tó ní a bá máa jó lọlẹ̀. Gbogbo ojú tó ń wò mí ò ní bọ́ sí páńpẹ́ ayé, ò ní bọ́ sí páńpẹ́ ayé. Ó jẹ́ obìnrin 5 tí mo ti kà kalẹ̀ báyìí. Ẹ má gbàgbé obìnrin ejò, obìnrin àkìtàn, obìnrin ìrókò àti alájogun obìnrin táwọn àgbà ń lò. Pẹ̀lú obìnrin. So ẹ má bínú torí Ọlọ́run, bá a ṣe ń ṣe prógráàmù yẹn iná là ń lò. Hold on. Ẹ dákun torí Ọlọ́run, hold on please. Light yìí fuck up. Ẹ má bínú. Ọ̀rọ̀ tí mò ń treat lálẹ́ yìí, mo fẹ́ try tí n bá ti ẹ̀ rí treat tán, kí n treat ẹ̀ débi tó ṣe wípé yóò ní àpẹẹrẹ. Wàláì, ẹ dákun torí Ọlọ́run. Ṣé ẹ ráwọn obìnrin 5 tí mo kà kalẹ̀ yìí, ẹ gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ fún wọn.
la fi máa ń sọ wípé ṣe ìwádìí. Ó ń bẹ nínú ohun tó ṣe pé ó kó bọ́pọ̀lọpọ̀ ìrìn àjò ẹ̀dá ènìyàn. Ọmọ ológo míì táyé rẹ̀ fi jóná tó fi di ẹni tí ò ní nǹkan kan mọ́. Bẹ́ẹ̀ ló ń bẹ lọ́dọ̀ ọkùnrin míì lu páńpẹ́ obìnrin míì bẹ́ẹ̀ tó ṣe wípé kò ṣe kí ni, kò rí ayé ẹ̀gbẹ́ mọ́. Ẹ wá róbìnrin ẹlẹ́ẹ̀kẹfà, òun làwọn grandma. Àwọn yẹn ò kí ń ṣèránṣẹ́. Àwọn yẹn gangan wọ́n wá pẹ̀lú full force láti wá ba ayé èèyàn jẹ́ ni. Bẹ́ẹ̀ ni bọ́ bá ṣe ń ṣe, wọ́n á máa jẹ́ kó mọ̀ ipá wọn ń ṣe. Àwọn yẹn máa wá, àwọn yẹn sì máa ń lọ pàdé live. Gbogbo ọkùnrin tó bá fẹ́ wọn, ẹ lọ ṣàkíyèsí wọn kí ní láárí. Bó bá jẹ́ pọ́ ọba ìlú ló bá fẹ́ grandma níyàwó, ẹ lọ ṣàkíyèsí wọn. Tó bá ti jẹ́ dúdú àbí pupa, ẹ lọ ṣàkíyèsí wọn. Ìlú wọn ò kí ń tò. At the end of the day, ọba yẹn ò ní tọ́jọ́ tí ó fi kú. Èmi ò ní tẹnu gbó bí ọwọ́. Àsọlá ń tèmi. Gbogbo ìwọ tí wọn náà bá fẹ́ bẹ́ẹ̀ fún mi, bá mi ta àmì. Tó wá róbìnrin ẹlẹ́ẹ̀kẹfà sọ̀rọ̀. Ẹ ṣeun, tẹ bá fẹ́ dá wọn mọ̀, ojú lásán ò ṣe rí wọn. Ẹ wá olùgbìyànjú tóun náà tó ọkùnrin kojú, tó a bá yín ṣe àyẹ̀wò nípa ẹnikẹ́ni tó bá fẹ́ fẹ́. Ìyẹn àkọ́kọ́. Ẹ̀kejì tó lè fi dààmú rẹ̀. Àmọ́ kò ń ṣe gbogbo wọn lọ́lẹ̀ aláwò láti lè jẹ́ kí ojú ẹ̀yin méjèèjì kó rìn jù. Kódà kò sí nínú wọn. Tó bá wọ ẹyin jù rẹ̀, dúdú tí ń bẹ níjú wa yìí, tí ẹ ò ní dúdú, yóò brown ni. Tọ́jọ́ tí ẹ ò ní dúdú, ó máa brown ni. Àṣírí lẹ fẹ́ kí n máa tú yìí. Àmọ́ wa yóò ní ká wa. Ọlá àṣẹ àtàgbára bàbá wa Gbẹ́sìngà tó fi àwọn àṣírí ilé wa lọ́wọ́. Nígbà tá a bá tú síta, táwọn èèyàn ń sọ́fà nínú ayé pẹ̀lú ìyà, àìmọye ọmọ ológo. Túgbọ́ jẹ́ àwọn ààyè táwọn ènìyàn yìí máa wá ń pọ̀ sí jù rè. Nítorí ìwọ o gbọ́dọ̀ máa ṣọ́ra, àtọkùnrin wa àtobìnrin. O ò ní kú sí ajé adí o. Gbogbo ẹ̀dá tó wá sínú ayé tí ò bá rí ayé rẹ̀ ṣe, ó ṣayé wá ní o. Àwọn ààyè mẹ́ta kan wà tó ṣe pé compulsory ni wọ́n gbọ́dọ̀ má sí. Àkọ́kọ́ ni club. Àkọ́kọ́ ni club, ilé ijó. Bẹ́ẹ̀ni, ilé ijó. O ò lè débẹ̀ kó má bá gbogbo àwọn ọ̀ràn tí mo sọ yìí níbẹ̀. Nítorí pé bẹ́ẹ̀ lọ ti mọ̀ wípé àwọn ọkùnrin táwọn fẹ́ mú tó jẹ́ pé unlike kọ́ máa gbélé ìkọ́ gbélé ibẹ̀ lọ máa ń ṣe kí ni. Ẹ máa gbọ́ o, àwọn náà ń dédé ṣe ìka o. Àmọ́ kí n tó lọ síbẹ̀, ẹ jẹ́ kí n ka àwọn àyè yẹn tán o. Màá sọ ìdí tó fi wá ń ṣe nǹkan tó máa ń ṣe yìí, màá ṣàlàyé ẹ̀ fún yín. Lórí wípé tó bá dé club, wàá bá wọn bẹ̀. Tó bá wọnú ọjà, ibẹ̀ ní ilé ayé, special house níbẹ̀. Ọjà tó ti ń tajà, ọjà ńlá tó máa ń ná. Special. Ibi kẹta tó jẹ́ pé o tún lè dé kó má bà wọn, níbi pé tó bá lọ síbi aginjù, bóyá àwọn tó máa ń gbé ìlú bí oko side, wà bá wọn bẹ́ẹ̀. Kódà ẹlòmíì ò kí ń ní lára tẹ́lẹ̀, wọ́n máa ń fi àmì rẹ̀ sí wọn lára. Tó bá wá fi àmì àgbà tàbí àmì ẹlẹ́yẹ tàbí àmì èmèrè alákìísà
alájogun, èmèrè, ejò, gbogbo wọn bẹ́ẹ̀ tó fi sára ọkùnrin tàbí obìnrin, kò sóhun tó fẹ́ dáwọ́lé tó fẹ́ yọrí sí rere. Kó o bá lè mọ̀ pé kò kí ń ṣe pé kó o bá wọn sùn nìkan làṣẹ wọn lè fi wọlé sí ẹ lára. Àìbá wọn sùn náà, tó bá fi ráyè níṣìmú ẹ, tó ti ráyè fi àmì wọn sí ọ lára, fáínàsì ni. Ò ní bọ́ sọ́wọ́ ayé gbogbo ojú tó ń wò mí. Ẹ̀kẹfà, kí n tó bọ́ sí ohun tó ń fa sábàbí. Obìnrin tó gbọ́dọ̀ pàdé tàbọ́kùnrin, má jẹ́ kí ìfẹ́ bú ẹ lójú débi wípé wà wá rí, o ní mọ̀ wípé kó o pa ìfẹ́ yẹn tì. Ìfẹ́ ló ba ayé ẹlòmíì jẹ́, ló fi jẹ́ pé ó fi kó sínú àdánwò. Kó o tó márì, Ọlọ́run ti ṣàánú ẹ olówó, wáyé tó márì tán tí gbogbo ohun tó ní tán. Bóbìnrin tí ò bá jẹ́ ìránṣẹ́, yóò sì ní àṣẹ àgbà lára tó jẹ́ pé wọ́n fẹ́ fi ìyà jẹ obìnrin yẹn. Àwọn obìnrin tó dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ sí, àkọ́kọ́ ló lójú kòkòrò, ìyẹn ni ìran obìnrin kẹfà. Tọ́wọ́ àgbà bá ti wà lára obìnrin, kò sọ iye ọkùnrin tó fẹ́ gun orí ẹ̀ tí ọwọ́ yẹn ò ní sí lára ọkùnrin yẹn náà. Tọ́wọ́ àgbà bá wà lára ọkùnrin, kò sí iye obìnrin tó fẹ́ gun orí ẹ̀ tí ọwọ́ àgbà yẹn tí ò ní sí lára rẹ̀. Lẹ́lòmíì fi máa ń wò pé mo lo àtúndè, mo lo àṣírí àgbà, mo ṣe kinní kan, síbẹ̀síbẹ̀ náà kò rí nǹkan kan, wípé kò ṣiṣẹ́. Kò ṣe pé kò ṣiṣẹ́, o loṣẹ́ táì loṣẹ́, o ti sáré lọ súnmọ́yàn, o ti sáré súnmélé, tó sì mọ̀ bóyá bẹ́ẹ̀ gan lógún ti ń jà ọ́. Ìkẹfà nìyẹn o, olójú kòkòrò, ọkùnrin tàbí obìnrin, má fẹ́ níyàwó. Ẹni tí ò ní tẹ́lọ́rùn, ṣọ́ra fún, má fẹ́. Tó o bá ń gbọ́ mi, bá mi share prógrámù yìí dáadáa. Bá mi ṣàánú àwọn tó ń bẹ nínú ìgbèkùn. Àìmọye obìnrin tó jẹ́ pé ológo ni, ó yẹ kó wà ní House of Rep báyìí, Assembly àbí Senate àbí President báyìí. Ó ń bẹ níbi tó ti ń jẹ ẹ̀bà pẹ̀lú omi lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Kò ṣe pé òun náà rógolo, ó kú rógolo pẹ̀lú ẹ̀bà tómi. Gbogbo ibi tó bá wá dé ló máa ní ọjọ́ iwájú ẹ wá dáa. Bẹ́ẹ̀ ni irú wọn ò wá ríyàn tí ó ṣàánú wọn, kò síbi tó fẹ́ dé, ipò ọlá ló máa rí lára wọn, ó ń bẹ lára ọkùnrin náà. Tó bá rí wọn bá wà ní ipò ọlá rè, àwọn olówó rè, kò sáṣọ tó wọ̀, ó máa fìtì wọn ni. Àmẹ́ bá wọn dénú yàrá lẹ́mọ̀ wípé ẹkún ni wọ́n fi ń ṣomi mu. Àwọn míì mílíọ̀níà ni wọ́n lánàá, lénìí wọn ò jẹ́ táùsàníà. Kọ́ tó rí owó, ọwọ́ tì bẹnu, ẹlòmíì sọ́fà ni. Lára alájọgún ọkùnrin, kí n fún yín díẹ̀, ẹ pàdé ẹlòmíì, ó lówó lọ́wọ́ nínú obìnrin, olówó ni ẹ. Ìyá mi kan pè mí, adúpẹ́ ipò Ọlọ́run ọba bá àgbàkóso lórí ẹ̀. Ó ní owó, Ọlọ́run nígbà tó wá ní owó, ó wà wípé mo ní ìdí ọkọ. Ló fi jẹ́ pé ẹ̀yin obìnrin, ẹ má wá taste èyí tí ó bá yín kalẹ̀, tí ó jẹ́ èyí tí ó bá kádàrá yín mu ni ẹ wá. Èyí tó jẹ́ kádàrá rẹ̀ ó lè má jẹ́ taste ẹ o. Bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà tá máa ń wá obìnrin pupa. Má gbàgbé pé gbogbo àwọn tá bá ń sọ yìí, tó bá máa, àwọn ló máa ń fáìn jù. Àwọn ló máa ń fáìn jù. Ojú wọn ó máa kọ báyìí ni. Àwọn sìbénù bí ọká tó ní àwọn ẹni tó fẹ́ lọ ṣèkà fún. Mo ti ń wọnú iṣẹ́, àní ṣubú dànù. Yóò máa sán ni, yóò máa tàn ni. Bó bá wá dí àwọn àyè báyìí, tó bá jẹ́ pé o máa ń ná club, o máa ń lọ ọjà, òwò wà lábúlé, o gbọ́dọ̀ wà very careful láàrin àwọn àyè báyìí. Kí ló máa wá ń fà á tí wọ́n máa fi ń gbé àwọn ìránṣẹ́ báyìí dìde? Àwọn ìdí tó máa ń fà tó fi máa ń gbé àwọn ìránṣẹ́ báyìí dìde ni wípé fún lójú kòkòrò àtàláìmoore. Ẹlòmíì ó ṣe ìyàwó rẹ̀ nulé tàbí ọkọ rẹ̀,
kò ń ṣe ọkọ yẹn ló fẹ́ dá sẹ̀ríà fún, àwọn àgbọ̀rọ̀ dùn ni. ẹ pé lágbájá ṣe lágbájá, aláàánú mi dẹ̀ lẹ́ni tó ṣe yẹn, mo dẹ̀ fẹ́ dá sẹ̀ríà fún wípé wọn kì í ṣe irú ẹ̀. ibi tẹ́yàn ti máa ń wọnú problem nìyẹn o, àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì, asọ̀rọ̀ sọ bótò bí orin Òṣùpá tó ní bótò ní tóun bá ti sọ̀rọ̀ àsọtán, ọ̀rọ̀ lòun á tún sọ tóun á tún fi tún ọ̀rọ̀ ṣe. ó sọ pé àsọ̀nsán tọ̀rọ̀ òun ló padà bú lọ́wọ́. àìmọye asọ̀rọ̀ sọ bótò ló kó sínú ìgbèkùn tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ ló kó sínú ìgbèkùn náà. gbogbo ojú tó ń wò mí ò ní bá wọn pín nínú ìgbèkùn tí mò ń sọ yìí. bá mi share prógrámù yìí o, bá mi invite àwọn èèyàn sí prógrámù yìí, yóò fi kọ́ ẹ̀kọ́. share sáwọn groups WhatsApp and Facebook, TikTok, jẹ́ kó mọ̀ ohun tó ń jẹ́ àṣírí ayé. ìwọ kàn ń kówó ṣoògùn ni, o ò mọ pàápàá níbo nìṣẹ̀mí ayé rẹ ló ti wọ́ wá, o wá ń kówó ṣoògùn. ó nà pẹ́, reality ló gbọ́ lónìí. kí mo fẹ́ tàn ẹ́ fún? kí n tàn ẹ́? kò dá nǹkan kan fún mi. èyí tí mò ń sọ yìí náà kò bú ọlá mi kù, bẹ́ẹ̀ ni kò dínkù. àdúrà tèmi ni wípé èyí tí mò ń sọ yìí kí n má jẹ́ àsọ̀rọ̀ sọ bótò. ẹ ṣàdúrà fún mi ní kọ́ wáyé má tẹ̀yìn, torí pé àṣírí ayé òun téèyàn bá ti ń tú jù wọn jẹ́ kẹ́mi èèyàn ogun. àmọ́ Ọlọ́run á wọlá pé òun ló rán mi iṣẹ́, kò ní fà mí fáyé mu. ọlá títóbi Al-Qur'ani Karim. èyí táwa ń sọ yìí, ìmọ́lẹ̀ tọ́lọ́run gbélé àwa àfà àti pásítọ̀ lọ́wọ́ nù. tẹ́ bá ti wá rà àfà àti ọwọ́ pásítọ̀ tó bá ti ń hùwà ẹ̀mí òkùnkùn, òun kọ́ ló ń ṣiṣẹ́ mọ́, iṣẹ́ àwọn ẹlẹ́yẹ ló ń ṣe, iṣẹ́ àwọn àgbà òun ló kù tó ń ṣe, kò ń ṣiṣẹ́ Ọlọ́run mọ́. ó kọ́ òfin pásítọ̀ àfà ó fi bojú ni. reality rẹ̀ gbọ́ lé nìyí. ìyẹn ni part 1 nípa ọ̀rọ̀ tí mo gbé wá. part 2, ọkùnrin bead, ìlẹ̀kẹ̀ tóbìnrin máa ń fi sí ìdí. àìmọye ìṣòro lọkùnrin ti lù látara rẹ̀. bẹ́ẹ̀ àìmọye ohun tó padà ṣẹlẹ̀ sóbìnrin míì lọ́jọ́ alẹ́ látara ìlẹ̀kẹ̀ ni. this is second topic. tẹ́ bá wò, that is second topic. ṣé wàá rí ní ìrìn àjò méjèèjì yìí, kò sí àtọkùnrin àtobìnrin, kò sẹ́ni tí ò lè báyé rẹ̀ jẹ́. kì í ṣe gbogbo bead. àwọn bead kan wà tó ṣe pé ọkùnrin gbọ́dọ̀ à very careful. ló fi jẹ́ pé o ò gbọ́dọ̀ allow ohun tó bá mú ẹ pé o fẹ́ allow ìyàwó rẹ láti lo bead. rami tẹ love, ẹ tẹ love dáadáa, ẹ dákun. ẹ rí i pé nẹ́tíwọ̀kì yẹn ó ń fail. bí nẹ́tíwọ̀kì yẹn ṣe ń fail kò ní jẹ́ ká enjoy yàrá wa. ẹ máa bá mi tẹ love, ẹ máa bá mi tẹ like, ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share. yóò jẹ́ problem tá a bá ti rí àṣírí yẹn sọ tán, yóò jẹ́ problem fáwọn nǹkan tá a fẹ́ gbà lẹ̀ nínú ìgbèkùn. bẹ́ẹ̀ ni bead, ìlẹ̀kẹ̀ ìdí, ó jẹ́ ẹ̀ṣọ́ fún obìnrin, ẹwà sí ni pẹ̀lú. àmọ́ ìlẹ̀kẹ̀ tóbìnrin mi fi sídìí, òun ló jẹ́ kí ọkùnrin mi kó dẹni arinlẹ̀, ló di ẹni tí ò ní nǹkan kan mọ́ láyé. àkọ́kọ́, àwọn ìlẹ̀kẹ̀ kan wà, gbogbo ìlẹ̀kẹ̀ yìí náà ló ní repercussion fún obìnrin tó lò ó. kò séyìí tí ò ní repercussion fún obìnrin tó lò ó. èyí tí ò bá máa bí àbíkú yóò padà fọ́ lójú lọ́jọ́ alẹ́, àbí kó padà ní stroke. repercussion mo ti ń kà kalẹ̀ lásìkò yìí. kò ṣe nọ́mà àwọn ìlẹ̀kẹ̀ tó ń tà o, èyí tó jẹ́ pé wọ́n fi ṣiṣẹ́ tóun náà lò fún ọkọ tàbí ìyàwó tàbí ọkùnrin gan lò. ọkùnrin ló lẹ̀kẹ̀. àwọn ìlẹ̀kẹ̀ tó fi ṣiṣẹ́ ni tó bá ti jẹ́ pé ṣe aburú ló fi ṣe,
láti lè fi tẹrí ògo èèyàn kan bá yóò ní repercussion. Tó bá ṣe wípé ìlẹ̀kẹ̀ tó sì ní pẹ́ yìí náà tẹ̀ ń gbọ́ mi pẹ̀lú ògo Ọlọ́run, ọ̀rọ̀ yìí bó sáfíìsì ṣe ń ṣe yìí mi ò láìkẹ́, àmọ́ mo ṣe ń padà bọ̀ wá sọ lẹ́kùnrẹ́rẹ́. Àkọ́kọ́ nínú ìlẹ̀kẹ̀ tó gbọ́dọ̀ ṣọ́ra fún òun ni kayamata. Àkọ́kọ́ nù, kò sọ́kùnrin tó bá gun ní kayamata tó bá lówó yóò padà dẹni arúgún. Àwọn ìlẹ̀kẹ̀ kan wà tó ṣe wípé bóbìnrin bá lò bó bá níyàwó ńlé ó filé sílẹ̀ ó kò lọ bá o. Nǹkan táwa náà mọ̀ ní tá à ń ṣe ni, àmọ́ ẹ jẹ́ ká sọ síta torí àwọn ọ̀kan ṣe alright. Ẹ bá wa share, ẹ dákun ẹ bá mi share program yìí, ẹ bá mi tẹ love, ẹ bá mi tẹ like, so kò ní lè máa sáfíìsì yẹn á lè ṣe kínní. Ẹ dákun torí Ọlọ́run. Àìmọye ọkùnrin ló ṣe wípé ó ti ní làárọ̀ àmọ́ kò mọ obìnrin tó gùn táyẹ̀ fi bàjẹ́. Ìlẹ̀kẹ̀ yẹn wá pọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ tó jẹ́ spiritual bead. Àwọn spiritual bead yìí fọ́kùnrin tó rí rẹ̀ bá pé ó gbọ́dọ̀ ṣọ́ra fún, ó gbọ́dọ̀ ṣọ́ra gan. Sáfíìsì ni ẹ ṣe máa bá mi share rẹ̀, máa bá mi tẹ like ẹ jọ̀ọ́. Tó o bá ti jẹ nǹkan kan tẹ́lẹ̀ ẹkùn tó bá bíìdì nídìí ìyàwó rẹ̀ sọ fún kó bọ̀ tó o bá ti mọ bó ṣe jẹ́. Nítorí pé àkọ́kọ́ yóò bà àlámọ̀rí ayé rẹ̀ jẹ́. Girlfriend yẹn tó fẹ́ meet tó bá bíìdì tó ń lo bead sọ fún kó bọ̀ torí pé yóò bà àlámọ̀rí ẹ̀ jẹ́, o ò mọ̀ èyí tó fi ṣe síbẹ̀. Tó bá jẹ́ pé wo obìnrin fẹ́ súnmọ́ ọkùnrin ó bá bíìdì nídìí ẹ̀, ó ti mọ̀ pé kò ń ṣe ẹ̀ṣọ́ ọkùnrin ó fi ṣiṣẹ́ yìí. Sọ fún kó bọ̀, sọ fún kó ṣe kí ni, kó bọ́ bíìdì díẹ̀. Tí ó bá ti bọ́ bíìdì má jẹ́ ká rẹ̀ múfù débi pé wàá fi kó àdánwò wọnú ayé rẹ̀. Ìlẹ̀kẹ̀ ejò ajẹnirun tó bá ti kó wọ̀ bó bá jẹ́